wọ́n bí Sórin mẹ́ja ni bí tọ̀hún bá máa wí ṣé wọ́n bí Sórin mẹ́ja ni bí èyí bá máa wí ṣé wọ́n bí Sórin mẹ́ja ni kí wá tilẹ̀ ní nǹkan tí à ń pè ní Sórin tí à ń pariwo ìyẹn ní igi tẹ́rẹ́ tí a máa ń fi mú ẹnu ẹja àti ìwù ẹja tá a fi máa ń mú papọ̀ mọ́ra wọn kí wọ́n tó dín ẹja tàbí kí wọ́n tó yan ẹja pàápàá jùlọ ẹja panla aláràn àti ẹja odò lóríṣiríṣi àwọn ẹja tí àwọn Haúsá máa ń kiri ẹ máa rí igi kan tí wọ́n fi mú ẹnu ẹja àti ìwù rẹ̀ papọ̀ nígbà tí wọ́n fi sìn mọ́ra wọn tán tí wọ́n dín ẹja náà a rí i pé àwọ̀ ẹja àti àwọ̀ igi tá a fi sìn papọ̀ yóò ti jọra wọn tó bá sì jẹ́ pé eléyìí tá a yan náà ni àwọ̀ wọn yóò ti jọ ara wọn àwa máa wò pé nígbà tí nǹkan ò bá yé wa lọ́wọ́ pé ṣé igi yìí àti ẹja yìí ṣé wọ́n ṣe papọ̀ mọ́ra wọn ni ṣé wọ́n bí Sórin mẹ́ja ni rárá wọn ò bímọ o àtọwọ́dá àwa ènìyàn òun ló fà á o ohun tó ń jẹ́ Sórin òun gangan ni igi tí a fi sún ẹnu ẹja àti ìwù ẹja mọ́ra wọn èyí tó fi ká ní roundabout là ń pè ní Sórin ṣé a wá bí Sórin mẹ́ja ni tó bá ti dìgbà tí wàhálà èèyàn ti ń kọjá kàásì nǹkan tá a lè gbà mọ́ra wọn láti sọ pé kí ló dé ṣé wọ́n bí ẹ papọ̀ mọ́ mi ni ṣé wọ́n bí Sórin mẹ́ja ni tọmọ kan bá ń hùwà gbọmọgbọmọ tó ti pọ̀ jù bóyá ó lè jíjà ló ń jà káàkiri tá a ti bá wí tí ò gbọ́ alẹ́ ké mọ́ ṣé wọ́n bí Sórin mẹ́ja ni ṣé wọ́n dá olè mẹ́ẹ̀ ni Yorùbá àwa tá à ń sọ Yorùbá a ní bàjẹ́ èdè wa gan ò ní bàlùmọ̀ a mọ̀ kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ náà ni ìwọ tó bá ní àwọn nǹkan míì tó fẹ́ fi ṣọwọ́ sí mi bóyá ká gbé yẹ̀wò kàn sí mi lójú òpó tí mò ń lò 08109050696 08109050696 jagunmólèdè ní gbogbo ilẹ̀kílẹ̀ Ọlọ́run ló dé.